Ní alẹ́ òní, Ààrẹ Muhammadu Buhari ṣe ìfilọ́lẹ̀ ìgbésẹ̀ àtúnṣe sí ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fohùn lédè wípé kò sí nínú èrò ìjọba láti ta gbọ̀ngàn National Art Theatre. Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí wọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì lọ sí ilé ẹjọ́ pẹ̀lú sísan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà fún owó ìtanràn. Gómìnà Ben Ayade sọ wípé ìpínlẹ̀ Cross River ń ṣe ètò láti pèsè iná mọ̀nàmọ́ná mẹ́gáwàtì méjì sí àwọn ìjọba ìbílẹ̀. Ẹ kú dédé àsìkò yìí jákèjádò ibi tẹ́ láǹfààní láti máa wo tẹlifíṣọ̀n Orísun. Ìròyìn jákèjádò ló ń kàn sí yín. Orúkọ tèmi ni Elijah Adegoke, ìhùn wa tọ́kùn ìròyìn fún ti àṣálẹ́ tòní. Olórí orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Muhammadu Buhari ti ṣètò ìgbésẹ̀ àti pínpín sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ìfilọ́lẹ̀ ọ̀hún ló wáyé ní Council Chamber ní ilé ìgbé ààrẹ l'Àbújá. Ìpinnu tó jẹ́ àjùmọ̀ṣe ẹ̀ka tó ń rí sí ètò ìṣúná ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ọ̀jọ̀gbọ́n tó tó 100 péjú pésẹ̀ sí láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìfàsẹ́yìn tó ń dé bá ètò ọrọ̀ ajé. Lára èròǹgbà tí wọ́n ṣe ní àtúnṣe sí ẹ̀ka kátàkárà ní orílẹ̀-èdè yìí pẹ̀lú pípèsè ohun amáyédẹrùn sí ẹ̀ka afẹ́fẹ́ ìdáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ohun tí Ààrẹ Muhammadu Buhari sọ lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ apàṣẹ ti orílẹ̀-èdè yìí, ìyẹn Federal Executive Council FEC, Ààrẹ sọ wípé ìṣèjọba òun ti pinnu láti mú àfojúsùn mìíràn dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ètò ìṣúná aṣòfin Udo Udoma sọ nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ yìí wà nínú ètò àlàkalẹ̀ àyípadà rere bẹ̀rẹ̀ pẹ̀lú mi, èyí tí ìjọba Ààrẹ Muhammadu Buhari tẹnpẹlẹ mọ́, ìyẹn Change Begins With Me, láti mú iná ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sókè sí i. Bákan náà ní ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Olóyè Bùkọ́lá Sàràkí, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Yakubu Dogara, alága fún àwọn àjọ gómìnà ní orílẹ̀-èdè yìí àti gómìnà ìpínlẹ̀ Zamfara Abdullahi Yari ni wọ́n kí ìgbésẹ̀ yìí lẹ́yìn láti mú àkùdé kúrò nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń tiri bí omi ọkà. Lákòótán, wọ́n wá rọ ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ lórí mímú àtìlẹ́yìn tó lọ́rìn dé bá ẹ̀ka ìdókòwò ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kò ní lérò láti ta gbọ̀ngàn àfihàn eré sinimá ìyẹn National Art Theatre fún ìjọba ìpínlẹ̀ Èkó. Mínísítà fún ọ̀rọ̀ ìròyìn, ìlúkòrò àti àṣà ní orílẹ̀-èdè yìí Alhaji Lai Muhammed. Mínísítà ló sọ eléyìí di mímọ̀ níbi àṣálẹ́ àpèjẹ pẹ̀lú àjọ àwọn tí wọ́n ń pèsè ètò orí ẹ̀rọ amóhùnmáwòrán àti orí ẹ̀rọ ayélujára, ìyẹn TV and Online Concept Developer, tí wọ́n ṣe ní ìlú Cannes ní orílẹ̀-èdè France, èyí tí wọ́n pè ní MIPTV. Mínísítà náà ṣàlàyé sí wípé National Art Theatre gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára ohun ní ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ wípé ó jẹ́ èèwọ̀ fún ẹnikẹ́ni láti gbé ìgbésẹ̀ títa rẹ̀ láì tẹ̀lé òfin tó tọ́. Ó ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Èkó kàn finú fídọ̀ láti sọ wípé àwọn fẹ́ ṣe àtúnṣe sí àwọn ibi tí ó dẹnu kọlẹ̀ lára gbọ̀ngàn ọ̀hún tó sì jẹ́ ìkan lára ṣíṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, olùgbàlejò àṣálẹ́ oúnjẹ ọ̀hún, ọ̀gá àgbà àti olùdarí àjọ tí ń ṣe àmójútó ìgbóhùnsí afẹ́fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn National Broadcasting Commission NBC, Umodo Nkanu, sọ wípé ó di dandan fún ìjọba àpapọ̀ láti ṣe àmójútó gbọ̀ngàn àṣà tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Mínísítà fún owó ìná ní orílẹ̀-èdè yìí, arábìnrin Kẹ́mi Adéọ̀ṣun ti fohùn lédè wípé ìjọba àpapọ̀ kò ní ìpinnu láti wọ́gi lé ètò ìrónilágbára àwọn ọ̀dọ́ tí wọ́n pè ní Youth with Innovation Entrepreneurship Program, ìyẹn Youth Win, tí wọ́n sọ wípé
ètò ọ̀hún ní ìṣèjọba ààrẹ Muhammadu Buhari gbé kalẹ̀ láti ṣe ètò sí àtúnṣe sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Adeosun tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lórí ẹ̀rọ jẹbọdọ́rọ̀ rẹ̀ ìyẹn Facebook ní olùléeṣẹ́ ẹ̀ka tó ń rí sí ètò ìwònà ní orílẹ̀-èdè yìí. Bí a bá gbàgbé wípé ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìwà jìbìtì tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀ka ètò Utwin tí ó sì ṣèlérí wípé àwọn kò ní fi àyè gba irú ìwà àjẹbánu bẹ́ẹ̀. Bákan náà ni arábìnrin Adeosun ṣàlàyé wípé gbogbo àwọn irúfẹ́ ìwà yìí ní ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kò ní lọ́kàn láti wọ́gi lé ètò ọ̀hún, tí ìjọba àpapọ̀ sì ní wípé àwọn yóò ṣe àyẹ̀wò àti àtúnṣe sí ẹ̀ka ètò ọ̀hún, eléyìí tí ó jẹ́ àfojúsùn rẹ̀ láti túbọ̀ pèsè ètò ẹ̀kọ́ tó lọ́rìn àti pípèsè iṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ Adeosun, ó ní ẹ̀ka tó ń rí sí ètò ìṣúná láti oṣù díẹ̀ sẹ́yìn ni wọ́n ti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn olókoòwò kéréje lọ́wọ́ pípèsè iṣẹ́ àti ríran ìjọba àpapọ̀ lọ́wọ́ lórí ṣíṣe àdínkù sí owó náà tí ìjọba àpapọ̀ ń ná. Lákòótán, gẹ́gẹ́ bí òfin tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá kẹ́fìn ẹni tí ń ṣe dàrúkì owó orílẹ̀-èdè Nàìjíríà tàbí àwọn alájẹbánu láti fi tó àjọ tí ń gbógun ti àwọn tí ń fúru mọ́ tí ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ìyẹn EFCC létí kó lè di wípé ìwà àjẹbánu jẹun lọ́rọ̀dọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí a kàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbàtí Adédayọ̀ Adédèjì yóò bá jábọ̀ ìròyìn tó ń ṣẹlẹ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò dín lẹ́nìyàn mẹ́wàá tó farapa nínú ìjà tó wáyé níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjà ọ̀hún ló wáyé láàrin àwọn ènìyàn ìlú Ìpẹ̀tùmọdù àtàsípa níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ọ̀hún sojú rẹ̀ ṣe fi léde, ó ní gbódòǹrosọ ọ̀hún ló bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú lẹ́yìn èdè àìyedè tó ṣẹlẹ̀ níbi ìdíje eré ìdárayá tó wáyé ní Community High School Ìpẹ̀tùmọdù tí kò jìnnà sásípa. Àwọn ọ̀dọ́ ìlú méjèèjì ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìjà náà. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn ọ̀dọ́ kan tí wọn kò dámọ̀ lo àǹfààní ìfàǹfọ̀ ọ̀hún láti fi dáná jó gbajúgbajà ọjà Akínọlá nílùú Àsípa. Èyí ló fa gọ́ngọ́ aṣọ tíjà náà sì gbìnàyà láàrin ìlú méjèèjì kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá dá sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun, arábìnrin Fọláṣadé Òdòrò ṣàlàyé pé àlàáfíà ti jọba nílùú méjèèjì náà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Kò jẹ́ bó ṣe jẹ́ bí aṣojúkọ̀ròyìn wa Adédayọ̀ Adédèjì ṣe jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Ben Ayade ti ìpínlẹ̀ Cross River ti sọ wípé ìpínlẹ̀ náà ti ṣe ètò láti pèsè iná mọ̀nàmọ́ná oní mẹ́gáwàtì méjì sí gbogbo ìjọba ìbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ náà. Ayade ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń kí àwọn olóòkòwò Industrial Project Service IPS láti orílẹ̀-èdè South Africa wá ṣe àbẹ̀wò sí ní ìlú Calabar. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ayade, iṣẹ́ àkànṣe náà yóò tún mú iná mọ̀nàmọ́ná gbèrú sí ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Cross River àti wípé iṣẹ́ náà yóò di píparí kó tó di ìparí ọdún 2019 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn olókòwò aládàáni èyí tí wọ́n ń gbèrò rẹ̀. Ayade wá fi ìdánilójú hàn wípé ìṣèjọba òun yóò mú iná mọ̀nàmọ́ná dúró dédé ní gbogbo abúlé tó wà ní ìlú ọ̀hún. Lákòótán, ó sọ wípé ìpínlẹ̀ náà yóò tún dá lérò láti máa lo iná agbára oòrùn ìyẹn sólà ní ọwọ́ ọ̀sán láti lè máa fi tanná. Ní àṣálẹ́, àwọn yóò máa lo iná agbára afẹ́fẹ́ ìdáná ìyẹn gas ní àṣálẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ti wọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ pẹ̀lú sísan $500 mílíọ̀nù fún gẹ́gẹ́ bí owó ìtanràn látàrí àwọn ẹ̀sùn tí wọ́n kà mọ́ lẹ́sẹ̀. Láìpẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin
ìpínlẹ̀ Èkìtì ké sí gíwá ọlọ́pàá yanyan ní orílẹ̀-èdè yìí Ibrahim Idris láti pè fún ìwádìí Fáyẹmí láti wá ṣe àlàyé bí ó ṣe ṣe owó tí àjọ tó ń rí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún kùmọ̀kùmọ̀. Bákan náà ní ilé ìgbìmọ̀ aṣòfin tí ìpínlẹ̀ Èkìtì tún ké sí Fáyẹmí láti ṣe bí owó iṣẹ́ àkànṣe èyí tí ó buwọ́lù ní ẹkùn ìdìbò rẹ̀ lásìkò ìdìbò tó fi wà lórí àlééfà ní ọdún 2010 sí ọdún 2014 bí ó ṣe pòórá. Nínú ìwé tí agbẹjọ́rò rẹ̀ Rufus Balógun tó pè wípé ìgbésẹ̀ àwọn aṣòfin ìpínlẹ̀ Èkìtì jẹ́ èyí tí kò bófin mu nítorí gbogbo ẹ̀sùn tí wọ́n kà mọ́ Fáyẹmí lẹ́sẹ̀ kò sí òótọ́ kankan nínú rẹ̀. Fún ìdí èyí Fáyẹmí ń béèrè owó láti ọwọ́ ilé ìgbìmọ̀ aṣòfin láti san 500 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìtanràn fún ìbanilórúkọjẹ́. Àwọn ẹni tí Fáyẹmí kọ̀wé sí ni àti rí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì Kọ́lá Ọláwọlé, gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Abdullahi Chafe láti san owó ìtúbá fún un. Ìjọba ìpínlẹ̀ Borno ti fohùn lédè wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé ní ìpàgọ́ àwọn tí ogun ti sọ di aláìnílé lórí mọ́ ìyẹn Internally Displaced Order IDPs tó 250 ni wọ́n jókòó ṣe ìdánwò oníwèé mẹ́wàá àṣekágbá ìyẹn WAEC fún ọdún 2017 tàwa nínú rẹ̀ yìí. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ti fi orúkọ sílẹ̀ ní ọdún tó kọjá lásìkò tí gómìnà Kashim Shettima kéde wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé ní ìpàgọ́ àwọn tí ogun Boko Haram ti sọ di aláìnílé lórí mọ́ wọn yóò jókòó ṣe ìdánwò WAEC láìsí ìdíwọ́ tàbí ìdènà kankan fún wọn nínú ètò ẹ̀kọ́ wọn. Eléyìí jẹ́ ìgbà àkọ́kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti jókòó ṣe ìdánwò WAEC láti ọdún 2014 tí ogun Boko Haram ti lé wọn kúrò nílé. Ìròyìn tẹ̀síwájú wípé àwọn akẹ́kọ̀ọ́ obìnrin 76 àti àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin 16 ni wọ́n jókòó ṣe ìdánwò ọ̀hún ní àwọn iléèwé ní agbègbè èyí tí àwọn Boko Haram ti lé wọn kúrò nílé, níbi tí a ti rí agbègbè Kunkawa, Gunzowa, Ungala, Bama, Ungono, Ungazama àti ìjọba ìbílẹ̀ Ungazi. Bákan náà ni alága àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Borno onímọ̀ẹ̀rọ Ahmed Shatomi ṣe àlàyé wípé gbogbo ibùdó tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti ń ṣe ìdánwò ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wà ní wámúwámú láti rí pé ètò ààbò tó péye wà fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lásìkò tó máa jókòó ṣe ìdánwò WAEC tó ń lọ lọ́wọ́. Ó lé ní 500 àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ forúkọ sílẹ̀ fún ìdánwò àṣewọlé sí iléèwé gíga pẹ̀lú àjọ JAMB ti ọdún yìí ní ìpínlẹ̀ Calabar ṣe ìwọ́de alálàáfíà látàrí wípé ìṣòro tí wọ́n kojú lórí ẹ̀rọ alátagbà lásìkò tí wọ́n gbìyànjú láti ra fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ pẹ̀lú àjọ JAMB fún ìdánwò ti ọdún 2017. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bẹ̀rẹ̀ ìwọ́de náà lọ́wọ́ nǹkan bíi aago 7 òwúrọ̀ láti iléeṣẹ́ àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí JAMB tó wà ní òpópónà Mariam, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sì mú ewé lọ́wọ́ tí wọ́n kọrin lóríṣiríṣi láti ké sí àjọ JAMB láti bójú àánú wo ìṣòro tí wọ́n kojú lásìkò ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ kan, àwọn oníròyìn sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n kọminú. Lára ènìyàn kan tí wọ́n gbìyànjú láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Jeremiah Oshubu ṣàlàyé wípé láti 20 oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí tí ìbẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù ọ̀hún ti sílẹ̀ ní òun ti fi orúkọ sílẹ̀, ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ òun kò tí ì rí nọ́mbà ìjókòóṣe ìdánwò ìyẹn seat number gbà láti ọwọ́ àjọ JAMB. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti bá àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn JAMB sọ̀rọ̀ ló já sí pàbó látàrí wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún dúró wámúwámú
sí gbogbo ẹnu-ọ̀nà àbáwọlé sí iléeṣẹ́ àjọ tó ń rí sí ètò ìdánwò sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn JAMB. Àjọ tí ń gbógun ti àwọn tí wọ́n ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè yìí ìyẹn Economic and Financial Crime Commission EFCC ti wọ́ àwọn òṣìṣẹ́ mẹ́ta kan tí àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè yìí INEC lọ sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn gbígba owó rìbá lásìkò ètò ìdìbò tó wáyé ní ọdún 2015. Àwọn mẹ́ta ọ̀hún ni Christian Nwosu, Isa Adedoyin àti Tijani Bashiru tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gba owó lọ́wọ́ ẹni tó ti fìgbà kan jẹ́ mínísítà àná fún epo rọ̀bì ní orílẹ̀-èdè yìí Desilin Alison Madueke, èyí tó sì jẹ́ kí àjọ EFCC gbé wọn lọ sí ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Èkó lórí ẹ̀sùn oníkókó méje náà bí wọ́n tún pe arábìnrin Desilin Madueke lẹ́jọ́. Ẹ̀sùn oníkókó méje ọ̀hún ló dá lórí lílẹ̀ ìdí àpòpọ̀ ṣe ọ̀tẹ̀, gbígba owó rìbá àti gbígbé owó orílẹ̀-èdè Nàìjíríà lọ sí òkè òkun. Bẹ́ẹ̀ ni àjọ EFCC tún fi ẹ̀sùn kàn wọ́n wípé Adédoyin, Nwosu, Bashiru àti arábìnrin Desilin Madueke pín owó tó tó $224 mílíọ̀nù náírà tí kò tọ́ sí wọn, àti wípé ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 2015 ni wọ́n gba owó náà tí wọ́n sì pín. Ẹ̀wẹ̀, nígbàtí adájọ́ àgbà Mohammed Idris ká ẹ̀sùn sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lọ́rùn, Nwosu sọ wípé $30 mílíọ̀nù pé ni òun gbà ní ìgbà náà. Ẹ̀wẹ̀, agbẹjọ́rò fún àjọ EFCC Rotimi Oyedepo sọ wípé Nwosu ti gbà láti yọjú ọ̀rọ̀ náà ní tùnbínùbí pẹ̀lú àjọ EFCC. Àjọ tí ń gbógun ti àwọn tí wọ́n ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ìyẹn EFCC ti fi ọwọ́ òfin mú gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Niger tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àlééfà ọ̀gbẹ́ni Babangida Aliyu fún lílọ́wọ́ nínú ìwà jìbìtì tó tó bílíọ̀nù 5 náírà. Ẹ̀wẹ̀, ìròyìn sọ fún wa wípé Aliyu tó wà lórí àlééfà láàrin ọdún 2007 sí ọdún 2015 ni àjọ náà ti fi ọwọ́ òfin mú. Afurasí ọ̀hún ni ó wà ní àkóló àjọ EFCC lẹ́yìn tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò fún ìwádìí mìíràn. Bákan náà ni agbẹnusọ fún àjọ EFCC ọ̀gbẹ́ni Nwosu Uwunjare fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé Aliyu ń bẹ ní àkóló àjọ ọ̀hún nítorí ó kọ̀ láti sọ ọ̀rọ̀ nípasẹ̀ rẹ̀. Bí a kò bá gbàgbé wípé gómìnà ìpínlẹ̀ Niger Alhaji Abubakar Bello àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ti pe gómìnà tẹ́lẹ̀ rí àti ìṣèjọba rẹ̀ lẹ́jọ́ lórí láti wá wí tẹnu wọn bí wọ́n ṣe owó ìlú kùmọ̀kùmọ̀. Gẹ́gẹ́ bí Bello ti sọ, ó sọ wípé ó ní àwọn ìbéèrè tí ìṣèjọba tẹ́lẹ̀ rí gbọ́dọ̀ dáhùn sí bí wọ́n ṣe owó ìlú lásìkò tí wọ́n wà lórí àlééfà. Ní báyìí, a dáhùn dúró díẹ̀ náà láti lọ gbọ́ ìròyìn ìdókòwò fún ti àṣálẹ́ tòní. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. Gómìnà ìpínlẹ̀ Zamfara Alhaji Abdulaziz Yari sọ wípé ìjọba ilẹ̀ China ti fi ara rẹ̀ jìn láti ṣe ìrànwọ́ ẹ̀yáwó tó wọ bílíọ̀nù $4.10 láti fún ilẹ̀ Nàìjíríà lórí mímú ìgbèrú bá ẹ̀ka ètò ọ̀gbìn. Yari ló sọ eléyìí ní ilé ìgbé ààrẹ lẹ́yìn tí òun àti mínísítà fún ètò ọ̀gbìn Olóyè Audu Ogbe bá ààrẹ Muhammadu Buhari ní ìpàdé pọ̀ lórí bí àjọsọ àwọn àti ilẹ̀ China ṣe lọ lórí ọ̀rọ̀ náà. Gómìnà náà sọ wípé lẹ́yìn tí ààrẹ lọ sí orílẹ̀-èdè China ní àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà bá orílẹ̀-èdè China sọ àsọyépọ̀ lórí mímú ìdàgbàsókè bá ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè yìí tí àwọn ilẹ̀ China sì gbà láti ṣe ìrànwọ́ àti wípé owó náà yóò wà fún ìpèsè àwọn ẹ̀rọ ńláńlá tí wọ́n ń lò fún ètò ọ̀gbìn ìgbàlódé àti ìpèsè omi
fún iṣẹ́ náà, èyí tí wọ́n sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní láti san owó ọ̀hún padà ní díẹ̀díẹ̀ láàrin 20 ọdún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà, wọ́n ní àwọn tí ń bá àwọn ilé-iṣẹ́ orílẹ̀-èdè China àti àwọn gómìnà àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè yìí tóhun ti àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe èyí tí mínísítà fún ètò ọ̀gbìn Audu Ogbe yàn lórí bí àwọn ìgbésẹ̀ náà yóò ṣe kẹsẹ̀ járí. Ẹ̀wẹ̀, Yari ní ààrẹ ti fọwọ́ sí i, bẹ́ẹ̀ ni ó sọ wípé kí mínísítà fún ètò ìnáwó ní orílẹ̀-èdè yìí Kẹ́mi Adéọ̀ṣun, mínísítà fún àbá ìṣúná ìyẹn Udo Udoma àti gómìnà fún ilé ìfowópamọ́ àgbà ìyẹn Godwin Emefiele mọ bí wọn yóò ṣe gbé àbá náà lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìbuwọ́lù kí ìdàgbàsókè tó lọ́rìn tún lè dé bá ẹ̀ka ètò ọ̀gbìn orílẹ̀-èdè yìí. Sekinat Ọláìdẹ́rajì fún tẹlifíṣàn Orísun. Tó kò jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn ìdókòwò tí a mú wá fún wa. Ìròyìn ṣì ń tẹ̀síwájú láti lè ṣe amóhùnmáwòrán Orísun nígbà tí a máa mú ìròyìn eré ìdárayá wá fún wa. Ààrẹ àjọ tó ń rí sí àwọn tó ń fi ọwọ́ gbá bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ajáde ní orílẹ̀-èdè yìí, ìyẹn Nigeria Basketball Federation, Ọ̀gbẹ́ni Tijani Umar ti sọ wípé ìgbìmọ̀ àjọ ọ̀hún ti ṣetán láti bẹ̀rẹ̀ àgbágota àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ajáde ti ọkùnrin àti ti obìnrin nínú oṣù tá a wà yìí. Lẹ́yìn ọ̀rọ̀ àsọyépọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ tí wọ́n fẹ́ ṣe onígbọ̀wọ́ rẹ̀, ààrẹ àjọ NBBF ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá síwájú ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ṣe fọkàn tán nílùú Àbújá pé ilé ìfowópamọ́ kan ti gbé mílíọ̀nù 45 sílẹ̀ fún agbátẹrù àgbágùtà ti àwọn obìnrin. Bákan náà ló tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìdúnàdúrà sì ń lọ lọ́wọ́ lórí fífi ẹnu kò sí iléeṣẹ́ tí yóò ṣe agbátẹrù àgbágùtà ti àwọn ọkùnrin nítorí iléeṣẹ́ kan ti gbé ó lé ní mílíọ̀nù $2 owó ilẹ̀ òkèrè kalẹ̀ fún ti sáà yìí nìkan ju ti sáà tí ó kọjá lọ nítorí mílíọ̀nù $1.5 owó ilẹ̀ òkèrè ní ìdúnàdúrà èyí tí ó kọjá ní ọdún 4 sẹ́yìn. Ààrẹ àjọ àwọn tí wọ́n fọwọ́ gbábọ̀ sínú apẹ̀rẹ̀ ajáde ti orílẹ̀-èdè yìí tẹ̀síwájú wípé ìdíje àgbágùtà ti àwọn obìnrin yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí nílùú Àbújá, nígbà tí ti àwọn ọkùnrin yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2017 nílùú Èkó, àti wípé ikọ̀ 18 ni yóò kópa ní ti àwọn obìnrin, ṣùgbọ́n nígbà tí ó bá di ọdún tó ń bọ̀ àyípadà yóò bẹ̀rẹ̀ nínú àgbágùtà ti àwọn obìnrin pé láti ọdún tó ń bọ̀ lọ àgbágùtà 2 ni wọn yóò máa kópa nínú rẹ̀ ní ti àwọn obìnrin. Ìkíní the Women Premiership League àti National Division 1 League tó jẹ́ wípé ikọ̀ 12 péré ni yóò láǹfààní láti kópa nínú àgbágùtà ti ọwọ́ kejì, tí yóò sì fihàn wípé àwọn ikọ̀ obìnrin tí wọ́n gbá bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ajáde ti orílẹ̀-èdè yìí yóò ní àǹfààní láti lè fẹsẹ̀wọnsẹ̀ dáradára láti lè jẹ́ kí wọ́n kú ojú òṣùwọ̀n, pàápàá láti lè figagbága pẹ̀lú ti àwọn ọkùnrin. Lákòótán ọ̀rọ̀ rẹ̀, ó wá wípé àgbágùtà ti àwọn ọkùnrin ni àwọn yóò kéde iléeṣẹ́ tí ó ń ṣe agbátẹrù rẹ̀ lásìkò tí ìdíje ọ̀hún yóò bẹ̀rẹ̀, tí àwọn ikọ̀ tí yóò kópa nínú àgbágùtà àwọn tó ń fọwọ́ gbá bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ajáde yóò láǹfààní láti fẹsẹ̀wọnsẹ̀ ní àwọn ibùdó 4 gẹ́gẹ́ bí èyí tí wọ́n ti là kalẹ̀ ní ìlú Àbújá, Èkó, Kánò àti Kaduna. Ṣùgbọ́n lásìkò tí àgbágùtà ọ̀hún bá ń lọ lọ́wọ́, wọn yóò kéde ibùdó tí wọn yóò tún máa fẹsẹ̀wọnsẹ̀ ní ìlú Port Harcourt. Elijah Adegoke ló ń jábọ̀ fún tẹlifíṣàn Orísun. Ní ìlàrímọ̀ fún ìròyìn jákèjádò ti àṣálẹ́ tòní láti lè ṣe amóhùnmáwòrán Orísun, ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tó sòdo nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Àmúwá fún wa wípé ààrẹ Muhammadu Buhari ṣe ìfilọ́lẹ̀ ìgbésẹ̀ àtúnṣe sí ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti fohùn lédè wípé kò sí nínú èrò ìjọba láti ta gbọ̀ngàn National Art Theatre. Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí wọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì lọ sí ilé ẹjọ́ pẹ̀lú sísan $500 mílíọ̀nù fún owó ìtanràn. Lákòótán àmúwá fún wa wípé gómìnà Ben Ayade sọ wípé ìpínlẹ̀ Cross River ń ṣe ètò láti pèsè iná mọ̀nàmọ́ná mẹ́gáwàtì méjì sí àwọn ìjọba ìbílẹ̀.
tó ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn ìta àṣálẹ́ tòní èyí tí ń kàn sí yín láti lè ṣe amóhùnmáwòrán Orísun àníbi jù bẹ́ẹ̀ lọ fún ìròyìn jákèjádò ti àṣálẹ́ yìí kí ẹ tún fi lè pàdé nínú ìròyìn àkójọpọ̀ wa ní ọjọ́ àbámẹ́ta ṣùgbọ́n kí a tún máa lọ ẹ jẹ́ ká rántí wípé ìwà rere ní ẹ̀ṣọ́ ọmọ ènìyàn ní gbogbo ohun tá a bá ń ṣe orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ká máa hùwà rere ká sì máa jẹ́ aṣojú rere fún ìdílé wa orúkọ tèmi ni Elijah Adegoke mo sọ wípé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì.